ń gbọ́ yín. Àkọ́kọ́ mo like submission yín. Yorùbá máa ń sọ pé ẹni bá sọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀. Ṣé wọ́n pẹ́ ní fìdí pọ̀tẹ̀ ni Wasiu ti wá? Bẹ́ẹ̀ni. Ṣé a ní fowó ṣe wà ní fìdí pọ̀tẹ̀? Ẹ máa gbọ́. Ẹni sùúrù. Ẹ dáhùn yes or no mi ò gbọ́ kankan. Ẹni sùúrù yes or no. Máa dàrú lọ̀rọ̀ yes or no. Ṣé ẹ̀ ń jẹ́ ìsìn tí mo sọ sí? Ok, ẹ jẹ́ àgbàgbé yìí. Ìgbà tó jẹ́ òtún bá fìdí pọ̀tẹ̀ ẹ̀ sọ pé kò sí fìdí pọ̀tẹ̀. Ẹni sùúrù mo ti gbọ́ yín. Easy. Second question rí. Òun náà ṣẹ́rí anything téèyàn bá ń sọ ẹja máa bẹ̀rù. Mo ti gbọ́ yín bí ò bá yá argue. Second question mi mo fẹ́ béèrè. Get the answer together. Ó ti jọ túpa kó tó jẹ. Ok, mo ti gbọ́ yín. A ti gbọ́ yín Mr. Easy. Second question rí. Ẹni sùúrù. Mr. Easy. ẹ̀yin tèmi ẹ wò eléyìí mà tún gbẹnu tán àwọn kan ti jáde báyìí o wọ́n ní Wasiu Ayinde kì í ṣe ọmọ Ìjẹ̀bú rárá o wípé tó bá jẹ́ pé ọmọ Ìjẹ̀bú ni ó dáa tí wọ́n bá mọlé bàbá rẹ̀ níjẹ̀bú ó yẹ kí bàbá rẹ̀ ní àbúrò àbí ẹ̀gbọ́n wọ́n ní kí Wasiu Ayinde kó fi lé àwọn àbúrò bàbá rẹ̀ ilé ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àwọn ẹbí bàbá rẹ̀ nílùú Ìjẹ̀bú wípé kó wá fi hàn báyìí o ẹ wò kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription ọwọ́ tẹ fi ń tẹ subscribe yìí ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. ní ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ìgbà tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ló ṣẹ̀bọ̀ á jẹ olórí ọmọba ká fi olórí dáwà lálẹ́ because kò ń ṣe tọ́ọ̀nù Fìdípọ̀tẹ̀ láti jẹ olórí ọmọọba tọ́ọ̀nù àwọn Fùsẹ̀gbùà ní because ẹni tó gbẹ́sẹ̀ tó jẹ́ Fùsẹ̀gbùà Ọ̀túnba Ṣùgbọ́n Balógun is a Fùsẹ̀gbùà from that royal clan. Okay, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yìí. ẹni tó máa jẹ́ olórí ọmọọba òun náà ló máa ibi tó ti máa jẹ́ olórí ọmọọba ibẹ̀ náà ni ọba máa wá kàn lẹ́ta. Second question mi ò rí. tí Fùsẹ̀gbùà bá jẹ olórí ọmọọba ń sìn yín tí Fùsẹ̀gbùà bá jọba ń sìn àwọn yẹn ló máa wá jẹ olórí ọmọọba. ẹ má wọlé ẹ fún wa léèyàn márùn-ún tó ti jẹ olórí ọmọọba sẹ́yìn ẹ fún wa lórúkọ wọn. mo ní láti fún yín lórúkọ èèyàn márùn-ún. Okay, àti gbọ́ yìí. Second question mi ò rí. Ẹni sùúrù, Mr. Easy. I'm just trying to be correct, politically correct. This is my second question. That's not the way to do things. This is my second correct ìtọ́ gidi náà sọ àsọ politically bí. ọ̀tẹ̀ tẹ́ ń gbélé ẹ máa gbọ́ ọ̀tẹ̀ tẹ́ ń gbélé yìí ọ̀tẹ̀ yẹn. ẹ má bínú dáa ọmọlúwo lẹ́yìn ọmọlúwo ní ìlà ọmọlúwo ní. èmi Ọ̀yọ́ lèmi. Ọ̀yọ́ ní nínú Aláàfin àti Ọ̀yọ́ ta lẹ̀gbọ́n náà méjèèjì. Ọ̀dọ̀fin Aláàfin Ọ̀yọ́. nínú Aláàfin àti Ọ̀dọ̀fin Aláàfin ìgbọ̀ngàn Ọ̀dọ̀fin Aláàfin. ẹ jẹ́ n béèrè second question mi Sister Maureen kémi tó dákẹ́ brother mi Mr. Easy this is my second question. ọlábísọ́lá ní sùúrù ẹ má waste question yìí náà wọ́n ti dáhùn kọ́ ni mo bí wọ́n nínú Aláàfin àtọ̀ ní ta lẹ̀gbọ́n. ẹ kúrò bí ìlú apẹ́tì ẹ ń bá àwọn tó bá wà pẹ́ẹ́tì. ẹ ti yọjú ní ẹ fẹ́ máa yọjú lórí ìlú. wọ́n ti dùn béèrè fún yóò jẹ. ẹ yọjú lórí ìlú. ó jẹ olórí ilé kan ó jẹ olórí Fìdípọ̀tẹ̀. ikọ́ tá a bèrè kọ́lẹ̀ dáhùn. ẹ gbọ́dọ̀ tó ń gbà yẹn nísìnyí lẹ wá ń jáde pé òun tó mọ̀ jẹ. Olórí Fìdípọ̀tẹ̀ ẹ lè sọ pé òsì kan fámìlì ẹ ẹ lọ sọ fún pé kò lè jẹ á ní fowó sí ò lè jáwùjalè. ìyá ọba ẹjọ ní sùúrù náà. second question mi ò rí aṣáájú ẹ ní sùúrù aṣáájú ẹ má go too far aṣáájú ẹ má go too far Mr. Easy my second question is this Misola ẹ má ti waste question yóò máa dùn mí o. ẹ jẹ́ waste ẹ jẹ́ kọ́ dá wa lóhùn ilé nínú Aláàfin àtọ̀ ní talẹ̀gbọ́n question tó simple ní káwọn náà sáré fi lé wọn ṣeré. ṣé topic tá à ń sọ nìyẹn. inú ẹ̀yẹ kọ́ dá wa lóhùn torí ẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ ṣe kí sọmọ Ìjẹ̀bú náà. topic tá à ń sọ mo ò ní láti jẹ́ ọmọ Ìjẹ̀bú lórí àbí. nígbà táwọn ọmọ Ìjẹ̀bú sọ̀rọ̀ tẹ̀yìn àtọ̀ ọmọ Yorùbá òun ni mí. ṣé ẹ mọ olúwa jù wá lọ. ẹ lè sọ pé yàn kan òun ṣe ọmọ yín. ó jẹ́ Ọ̀túnba ilé yẹn. Ọ̀ní lórí ọba Ọ̀ní lórí ọba lẹ̀. ẹ jẹ́ ìbéèrè question Mr. Easy ẹni sùúrù kò fàjà ẹni sùúrù Mr. Easy ẹ take easy kò fàjà ẹni sùúrù this is my second question kí ni family tí wọ́n ní ìdílé ọba náà ti wá kí ló kàn wọ́n. Good. This is my question o. Gbogbo àgbà la wà lẹ́nẹ̀ àdẹ̀gbọ́n kọ̀tẹ̀ sọ. Wasiu no Fìdípọ̀tẹ̀ ọ̀nà ti wá. Which is àní fowó ṣe. Okay, ẹ mention ṣe mention kò sẹ́. Ẹni sùúrù. Like you now, I don't know what your son is. You can belong to a royal family. It doesn't matter pé orúkọ bàbá yìí yẹn ti jẹ́ branch of that family. Ẹni sùúrù sà. Murder case tó wà lọ́rùn Aláàfin Ọ̀yọ́ níbo lẹ yọjú ẹ̀ sí. wọ́n ti rí yanjú
ẹ máa gbọ́. ẹ jẹ́ n béèrè question mi náà. ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ ká yanjú ẹ má fi ọ̀rọ̀ ṣàwádà. ẹ má bínú sá. you understand ẹ má fi ọ̀rọ̀ ẹ má fi ṣe àpárá ọ̀rọ̀ àpárá kọ́ là ń sọ. ẹ jẹ́ n sá béèrè question. that we all can learn. Mr. Isi, this is my last question sir. ẹni sùúrù sá. ṣé element ẹ mọ orúkọ family orúkọ seven family tó ń joyè nídìílé yẹn. so possible this is my question sir. so possible kẹ́ni fìdípọ̀tẹ̀ kó jẹ́ ànífowó ṣe ìwọ náà ló tún jẹ́ Adésànyà so possible kó jẹ́ two name from different royal home. in tó sọ according to him tó sọ ní ẹ̀ka. ẹ gbàgbé according to ẹni sùúrù sà ẹni sùúrù náà. ẹ ti bèrè question lọ́wọ́ mi do you want to probate and answer kọ́lẹ̀ ń fi ilẹ̀ náà. you ask me a question when I respond to you. Mr. Why are you people like this? Adebaniro said it's possible. We die here fast lẹ́ bá sọ̀rọ̀ o ẹ múra dáadáa o we die here fast ni ẹ bá sọ̀rọ̀ o. You have already asked me a question. Yes, sir. Let me answer to your question. Yes, sir. His father's mother, ìyá bàbá ẹ̀, is Fusegua. That's what he said. Okay. Ṣé wọ́n bèrè kíní kan lọ́wọ́ yìí sà? Tẹ bá sọ bẹ́ẹ̀, ṣé possible mi ò mọ orúkọ yìí o? Kẹ máa jẹ́ ànífowó ṣe pẹ́ tí wàá lọ fi Adésànyà ànífowó ṣe sí orúkọ sọ́ni mi together. Èmi ò rí gbogbo ìyẹn, èmi ò rí ibi tó ti sọ fún òun. Kò lọ Adésànyà fún rẹ̀. Oh, he did. He's on the right top. Ẹ sà, tẹ́ bá mọ̀ kan, ẹ jẹ́ ti fà tí yìí sà náà. No. It was signed. Everybody knows he's ànífowó ṣe. Mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́. It was signed. Ànífowó ṣe Adésànyà ló bá sọ̀rọ̀. Òun ló We rí die bẹ́ẹ̀. here fast lẹ́ bá sọ̀rọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Ṣé bá wọn sọ yìí dé? Adésànyà as well, and he signed the letter. Ìyá bàbá òun ó ní ìyá tó bí bàbá òun. Ẹni ìyẹn kọ́ là ń sọ Isi ìyẹn kọ́ là ń sọ ẹni tó bá sùúrù. jẹ́ ìyá bàbá ẹ̀ jẹ́ family ọ̀rọ̀ Isi can you bear Adesanya and also bear Anifosha at the same time? Láì ṣe obìnrin. Ọlá ẹ jẹ́ ìròyìn lọ́wọ́ ọba àtà ló bí bàbá Wasiu ọ̀rọ̀ ti parí ọba àtà ló bí. Anyway, that's just my submission. Gbogbo wa ò lè sùn. Okay, Sister Maureen, ẹ jọ̀ọ́ nǹkan tẹ̀mí ṣe wá sókè. I just want to quickly say this. Okay, ma, Sister Yola, go ahead. Nǹkan tí mo fẹ́ ká clarify ni pé Wasiu kì í ṣe ọmọ Ìjẹ̀bú yẹn kò sí èmi ò rò pé òótọ́ wà nù yẹn. Mo fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ní 10 yìí ṣì wà níbí. Ẹ ní láìkẹ́. Even kó má jọmọ bẹ̀, ó ti claim ibẹ̀, wọ́n dẹ̀ ti accept ẹ̀. Kó má jọmọ bẹ̀. Tẹ́ ẹ bá accept ẹ̀ ní fẹjọ́ lórí ọmọ ọba so wọ́n wọ́n ti accept ẹ̀. Ṣé kálẹ́tà àtàwùjá lẹ fún gbàgbé? Nínú olùfà wọn ni pé ẹrú níjọba kọ́mọ tó jẹ. Kí lẹ̀ ń sọ yìí? Ẹrú níjọba kọ́mọ tó jẹ. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ṣáà kí nígbà tí mo fi show interest lẹ́yìn kan wípé bóyá controversy nípa bóyá ọmọ Ìjẹ̀bú àbí kò ń ṣe ọmọ Ìjẹ̀bú from a place of nǹkan tí èmi mọ̀ ní 1991 ṣẹ́rí mo wà privy láti mọ information wípé ìgbà tí Wasiu fún Adéọlá Kújọrẹ̀ lóyún tó bí Yomade ṣẹ́rí bàbá Adéọlá yẹn ọmọ Ìjẹ̀bú tó yẹ pé ó fẹ́ lè jẹ́ pé bóyá wọ́n jọba ní side ọ̀dọ̀ wọn but mi ò ní impact yẹn nígbà tí Adéọlá lóyún ó wà ní school nígbà yẹn poli kan ní bóyá mímọ̀ bóyá ó ṣàwà ní poli nígbà yẹn bàbá yẹn wá wò wípé ọmọ òun fẹ́ mọ ẹni tó lóyún fún even though he didn't like the fact that kó wà ní school ó gbóyún nígbà tó máa dé Jẹ̀bú ó kọ́kọ́ find out pé Wasiu ní number 2 okay ibo ni ilé wọn ó wá lọ ṣe wọ́n wá lọ ṣe ìwádìí yẹn wọ́n wá ní pé bàbá ẹ̀ pé ọmọ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú Òde pé ata ni bàbá ẹ̀ ń lọ kódà àfin ni bàbá Wasiu. wàhálà dé o. pé kò kí n sọ ọmọ Ìjẹ̀bú yẹn kọ́kọ́ gbàgbé nǹkan tẹ́mi kọ́ fẹ́ mọ̀ ní tí mo kọ́ fẹ́ fàyọ ni pé Wasiu lè wà láti dé tó yẹ pé wọn. ẹ lè yé ètò ẹ lè má láì jẹ kò sọ ẹni yóò sọ̀rọ̀ HID o ṣáà tó mo fẹ́ kọ́ fẹ́ Àbínà ni bàbá ẹ̀. Ayọ̀lá ẹ pè ní bọ́ọ̀fù Àbínà ni wọ́n pe bàbá Wasiu nígbà tó lọ ṣèwádìí yẹn nípa pé tani Diola tẹ̀fẹ́fẹ́ pé ó ṣàǹké gbà yẹn pé òun fẹ́ fẹ́ Wasiu bàbá yẹn kọ́kọ́ yarí pé ọmọ alágbe ok nígbà tó ọmọ ẹ̀dẹ̀ ṣe ń tẹnu mọ́ wọn wá ní ẹ̀tì ẹ̀já ká lọ wádìí ilé ẹ̀ ní Ìjẹ̀bú Òde nígbà pé Ìjẹ̀bú Òde náà làwọn Adéọlá ti wá ní àwọn Kújọrẹ̀ níjẹ̀bú Òde so nígbà tó wá lọ ṣèwádìí yẹn ni bàbá yẹn wá ṣèwádìí wọn wá ní pé bàbá ẹ̀ pé lóòótọ́ ni ọmọ Ìjẹ̀bú Òde ni o ọkọ tí mo ṣe mọ̀ wípé bóyá bàbá yẹn ló ṣe fara mọ́ pé kó wá fẹ́ Sister Yola ṣọmọ Ìjẹ̀bú ni. bẹ́ẹ̀ mi ò mọ ibi tó ṣe bàbá ẹ̀ bọ́bá tẹ̀mí wọn fẹ́ fà yọ wípé tó bá jẹ́ pé ọmọ ìdílé ọba ni Wasiu bàbá yẹn ò ní sọ pé kọ́mọ yẹn má fẹ́ wá Sister Yola ẹni sùn ṣé mo lè bí question kan lọ ṣọmọ Ìjẹ̀bú ni. èmi ò kí n ṣọmọ Ìjẹ̀bú mo kàn sọ fún ife I was free to that information. mo fẹ́ bèrè kíní kan báyìí ẹni tó bá lè tọ́ka sílé bàbá Wasiu gangan Ìjẹ̀bú Òde kó jáde síta.
ó lè má gbé owó láti kọ́lé náà. ṣàwọn pẹ́ẹ́kọ̀ ti ṣẹlẹ̀ 1989 ṣàwọn pẹ́ẹ́kọ̀ ti ṣẹlẹ̀ 1989 ṣẹ́rí nǹkan tẹ́ mi fẹ́ mọ̀ ni pé ṣẹ́rí bàbá wa tí ó dàbẹ̀ ni pé kò lórúkọ níjẹ̀bú bàbá wa sí gangan kò lórúkọ wọ́n nígbà tí Wasiu ń dàgbà ó ṣe fún àwọn tó lórúkọ ó dẹ̀ lápáláwọ̀ kan. ta ló sọ bẹ́ẹ̀ fún ìyá sista Yọlá ìyá ẹ̀ ti lówó lọ́wọ́ o ìyá ẹ̀ ń taṣọ náà. àní nígbà yẹn way back then nígbà tí mo sọ yìí Wasiu olówó tó nísìn I'm talking of 89 99. ọdún wo ni bàbá Wasiu kú. àmì ìlè dáhùn yẹn lórí ìdè nípa ọlọ́wà di ìdílé wọn mi ìlè dáhùn yẹn torí pé kò ìyẹn Wasiu kò jẹ́ kẹ́yìn ọmọ bàtí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ dàbẹ̀ pé kò lórúkọ ẹ máa ẹgbẹ́ tó sọ ni mo ní bàbá ẹ̀ wọ́n ló ń lo ata tó lè má jẹ́ kan tó fẹ́ fi bàbá Wasiu kí ló tẹ̀ mọ́tò tó kú. Sista Yọlá gbọ́n kan tí mo sọ yìí àní kò sí mi ní láti mọ̀ ó nígbà tí ẹni tó lóyún fún Wasiu ọmọ tá à ń sọ yìí sí ọmọ ẹ ti dàgbà ó ti bímọ Sista Yọlá ẹ jẹ́ nsọ̀kọ̀ fún yín Yọ̀mádé tá à ń sọ Yọ̀mádé ọmọ ẹni sùn sísá mi ẹ jẹ́ nsọ̀kọ̀ fún yín ní 1997 ní Ọ̀rúnfẹ́ Adéfisùn ilé tí Wasiu ra kèké fún yẹ tó parí àmọ́bi tó wà àwọn tó bá jọ mọ̀jẹ̀mọ́ àmọ́bi tílé yẹn wà níwájú ilé Aláwìyé ẹgbẹ́ Ọ̀rúnfẹ́ hotel tí bàbá Wasiu bá wà àmọ́ ilé ẹ̀ even tí bàbá ò bá lówó èmi sọ 1997 mo ti mọlé yẹn o. a máa àwọn tó wà ní bàbá ìjọ gbá bọ́ọ̀lù lórí. sẹ́mi pé bàtí wọ́n lọ ṣe fàájì ó ṣeé ṣe kí bàbá ìjọ máa sì láyé nígbà tí wọ́n ṣe fàájì. ẹni sùn sísá mi even àwọn mi ò sọ pé bàbá ẹ̀ wà láyé àdúgbò tí wà láyé bọ́kọ́ tí mo fẹ́ establish ní tẹ́mi fi wá sókè ní ẹ má dìbò jẹ́ ikọ̀ ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu. nǹkan tẹ́ fẹ́ ká mọ̀ nípa àfin ni bàbá oyè yìí pé bóyá wá tọ́ sí oyè yẹn mi wá mọ̀ o. question mi rè kó tí a ṣe mọ àǹtí bàbá Wasiu àbí ọ̀nkù bàbá Wasiu kan ṣé bàbá ẹ̀ já látọjú ọ̀run. mo ti ṣàlàyé fún yín. ẹ jẹ́ kí tó wá sọ nǹkan fún yín. ṣé rí tó bá jẹ́ wípé nǹkan tẹ̀mí kan mọ̀ wípé ó ṣeé ṣe kó possible ní pé ó lè má jẹ́ ọmọ tó ń joyè nídìílé wọn ni Wasiu. ọ̀rọ̀ yẹn ló sọ you are not getting the question. ẹni sùúrù ẹ aṣọ àjẹjẹ fún 1 minute this is it ibi tí mọ̀mísí ṣe wà ṣé mọ̀ náà àbúrò wọn lẹ́gbọ̀n àwọn èèyàn ní mọ̀ family yìí mọ̀mísí so ta ni family bàbá Wasiu Ìjẹ̀bú Ìjẹ̀bú amọ́ra wa. èmi ò mọ̀. gbogbo àwọn àfin tẹ bá ti ní family bàbá Wasiu. Ìjẹ̀bú amọ́ra wa Ìjẹ̀bú Òde. ẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ ni pé kẹ́ má dispute pé ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu torí àwọn tó láǹfààní láti sọ pé àwọn fẹ́ lọ wádìí pedigree ẹ̀ pé tá ti ọmọ ta ni níjẹ̀bú wọ́n rí àrídájú ẹ̀ pé lóòótọ́ ọmọ Ìjẹ̀bú Òde ni kódà bàbá àfihàn ata ló lọ yẹn ló kọ fẹ́ sọ. ẹ má dá ọlá lóhùn ṣe pé ọlá ló gbẹ̀lú. Mr. Ọlá ẹ má fi sentiment sí ẹ má fi sentiment sí Wasiu lè má ní ìwà tó máa fi support orí oyè yẹn sọ pé kí ọmọ Ìjẹ̀bú ni ẹ gbàgbé ọmọ Ìjẹ̀bú sísítà mi ẹ jọ mo bá lẹ́nu wọn nígbà tí èmi wá sórí mo fi owó àtọmọ mo fi dín lẹ́nu ṣẹ́rí Alhaji Wasiu Ayinde ó lè má qualify by his own attitude and everything and I'm not really rooting for him. I think he's a better musician than even kó tẹ̀ jẹ́ kó tọ́ sí gan ó yẹ kó decline because he's better at being a musician than being a musician. Ìbàdàn sí ẹni tí ò lè tó ilé ṣó lè tó. So òun náà là ń sọ sẹ́ẹ̀ ó better kó wà lórí ọwọ́ ẹ̀ as a musician than pé òun fẹ́ jọba but ẹ má jẹ́ ká denigrate ẹ̀ láti sọ pé òun ṣe ọmọ Ìjẹ̀bú tó lòun jẹ́. And the reason Mr. Isi ṣe ẹwọ níbi òye ìjà ló dé lórí òwe ẹjẹ sọ ọgọkùnrin just like báwo ọmọ Èkó ṣe sọ pé Aṣíwájú Tinubu kò ń ṣọmọ àwọn náà nìyẹn. ẹ má jẹ àlẹ ọbẹ o ẹ má jẹ àlẹ ọjọ àlẹ ọjọ different ways. ọmọ àtọ̀bí wà ọmọ àfẹnubí wà ọmọ àgbàpọ̀ wà. Ìsáyìí ìjẹ̀bẹ́lẹ̀ wá látọ̀yọ́. Yes. ẹ bá mi wọ́n béèrè question kan sí wọ́n ní Ìjẹ̀bú yẹn pé àwọn wo ni ẹ̀gbọ́n bàbá ẹ̀ àwọn wo ni àbúrò bàbá ẹ̀ àwọn wo ni àwọn ẹbí wọn. ẹ̀gbọ́n àwọn bíbí yìí ní lineage méje tó bá jẹ́ ìdúró ibi tẹ́mi ti wá ń sìn kò ṣòro láti mọ àwọn tó bí mi. àwọn tó bí wa wọ́n á mọ̀ àbòsí ní gbogbo kí nígbà tẹ̀ ń sọ̀rọ̀ yìí kò yẹ ká máa sọ. ó possible kó máa ránṣà sí nǹkan tẹ́ béèrè nígbà tá a ti bí wọ́n bí ta lè gbọ́ nínú Ọ̀ọ̀ni àtàláàfin tí wọ́n ti ránṣà fún wa ọmọ ránṣà yìí tẹ́ béèrè yẹn níbo náà ti fẹ́ rí. ẹ máa gbọ́ ẹ má jà deflect issue tó wà nílẹ̀. my own argument kò ń sọmọ kìíní. èèyàn tí ẹ bá sọ pé it is totally wrong for the family wọ́n jẹ́ family yìí ló ti wá. but tó bá wá jẹ́ pé jáde tẹ́ ẹ wá sọ pé ọmọ àlè yìí máa gbé wọn lọ court. Mr. Easy tó bá jẹ́ pé ẹ máa gbọ́ kí lẹ̀ ń wọ̀ ń gbà yẹn tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀
honestly I've been saying it. Mo ti sọ látàárọ̀ mo ní kí lè wo anybody ló lè fún ní ẹni òkè Nàìjíríà anybody ló lè gba ẹni òkè. Sister Maureen, this is it. Bàbá Ìjẹ̀bú tó lọ jólè nílé Ifẹ̀. Ṣé ọmọ Ifẹ̀ ni? Kò jẹ́ olórí ọmọba. Ó jẹ́ òdó olórí ọmọba. Ẹni sùúrù easy oyè tó jẹ ẹ máa gbọ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ kò jẹ́ Ọ̀túnba Ọ̀túnba oyè tó fi dá lọ́lá ìyẹn kọ́ là ń sọ. Ó jẹ́ Ọ̀túnba ilé wọn ó dẹ̀ kọ́ ilé yẹn gbà yẹn ó dẹ̀ kọ́ síbẹ̀. Ẹni sùúrù easy ó mọ̀ ipò ọmọ fans Wasiu ní láìkí Wasiu tó mi. Mo bá fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́. I don't even listen to his music. Okay, mo bá fẹ́ bẹ̀rẹ̀ question. Wọ́n ní àwọn tí ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Àwọn Ìjẹ̀bú yìí wọ́n sọ̀rọ̀ o. Then that is okay. Àwọn Ìjẹ̀bú yìí ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀. Easy. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Maureen, nítorí owó kò sóyè tọ́ba kan ò lè gbélé. tẹ́lá sọ́pọ̀ tó bá fi MC ẹ̀wọ̀dọ̀mà Mr. Easy tẹ́lá sọ́pọ̀ tó bá fi Fìdípọ̀tẹ̀ ló jẹ àtìgbò àtìgbà àwọn Ọ̀túnba mélòó ló ti jẹ́ Fìdípọ̀tẹ̀ fún wa ní 3 sí 5 tó ti jẹ́ kóhun tó kó tó kàn òun. So wọ́n sàmù ẹ̀ ni. So wọ́n sàmù ẹ̀ ni. Gbogbo the 4 ruling houses. Mr. Sister Gbogbo ẹni sùúrù ẹ máa gbọ́ you have asked a question then listen now. Gbogbo the 4 ruling houses ló ní Ọ̀túnba wọn. Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ Ọ̀túnba Gbélewúrà Ọ̀túnba aṣáájú ẹni sùúrù Ọ̀túnba olórí ọmọ ọba wàá jẹ Ọ̀túnba ilé ẹ̀. Easy ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Olórí ọmọọba is olórí ọmọọba ṣe family kin. ẹ jẹ́ hold on. Olórí ọmọọba is not honorary o. No, olórí ọmọọba is like Àrẹ̀mọ ní Ọ̀yọ́. Tọ́ba ní pẹ̀lú ọ̀dẹ Àrẹ̀mọ Aláàfin is like ẹ jẹ́ kí n sọ kíní kan lórí olórí ọmọọba is the head of all gbogbo ọmọọba ẹni tí ọjọ́ ọmọọba kò lórí ọmọọba. ẹ jọ sà ẹ jẹ́ kí n sọ kíní kan ẹnu ọba oyè kan mo dẹ̀ ti gbọ́ níjọ́ tí bàbá Kòsọ́kọ́ jẹ́ olórí ọmọọba ní Èkó mo wà ní ààfin Ìdúgànràn ọba oyè kan ní wọ́n pa ìtàn gbogbo bí ọ̀rọ̀ àwọn Kòsọ́kọ́ ṣe ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹni tó bá jẹ́ olórí ọmọọba kò kí ń jẹ ọba o ọba oyè kan ló sọ bóyá Wasiu sister mi bóyá Wasiu ọmọ ọba tó fi Wasiu jẹ olórí ọmọọba yẹn ẹ má bínú ma easy mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. mo ń gbọ́ yín. mo rí pé ó dàbẹ̀ fẹ́ ẹ mọ̀ tán Ìjẹ̀bú ju ara gan lọ ṣe lè sọ ẹni tó jẹ oyè Àrẹ̀mọ of Ijebuland ta ló jẹ oyè Àrẹ̀mọ Ijebuland. di Èkó ni mo ń sọ o. MC honorary ìtọ́ fún the former governor of Ogun State Ọ̀ṣọ́bà. ẹ jẹ́ wá sọ kíní kan fún yín ẹ jẹ́ sọ fún yín easy ẹ jẹ́ sọ fún yín. Àrẹ̀mọ tí Ọ̀ṣọ́bà jẹ ìgbà tó fún Àwùjalẹ̀ 25 million kì í ṣe honorary nítorí ẹni Ìjẹ̀bú Àwùjalẹ̀ ṣe ní Àrẹ̀mọ bí ọlá ó dìgbà tí Ọ̀ṣọ́bà bá gbéṣẹ̀ lẹ̀ tó tún lè jẹ Àrẹ̀mọ ní any ruling house unless ọba tó bá jẹ tó bá withdraw tẹ́tù yẹn lọ́wọ́ Ọ̀ṣọ́bà kì í ṣe honorary ẹ lọ bì lọ́wọ́ Ìjẹ̀bú dáadáa. kì í ṣe honorary lẹ́kọ̀ọ́ mo mọ̀ yẹn dáadáa. kì í ṣe honorary confam ni Àwùjalẹ̀ fi jẹ Ọ̀ṣọ́bà. because I was surprised that no one is easy ẹni sùúrù náà ẹni sùúrù nígbà tá a bèrè Ọ̀yọ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ̀ dáhùn kí lè tẹ́ wá sọ fún wa ní ìsìnkú lọ́yọ̀ tẹ́ ti wá. òun náà mo sọ fún yín ẹ mọ̀ pé ìdálù níṣe ẹ jẹ́ n parí ìdá sọ fún nìyẹn èyí ò kí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ èyí ò dẹ̀ ń bọ̀ bọ̀ jẹ́ wúrà ọ̀rọ̀ tá à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ tẹ́ ń gbé ọ̀tọ̀ bàbá fẹ́ sọ yẹn ọ̀tọ̀ nìyẹn easy so ọ̀rọ̀ pé mo ń support Wasiu kọ́ I'm just saying that let us be honest. no wọ́n ní ká ní ẹ̀ ń support mo jẹ́ sọ pé Wasiu mo support anybody. ní tẹ́mi sọ ni pé ẹ má jẹ́ àbáyọ lórúkọ jẹ́ ẹ má jẹ́ àbáyọ ní orúkọ jẹ́ ẹ jẹ́ àṣẹ òótọ́ ẹ má jẹ́ àṣọ ta ló bá àwọn olórúkọ jẹ́ àwọn ẹbí wọn ló ní wọn sọ ọmọ wọn ó ní wọn ṣe àṣìkí. àwọn afúnṣẹ́gun àlọ́ ní pé kò ń ṣe family ọ̀wọ́n kò ń ṣe pé bóyá kò ń ṣe ọmọ Ìjẹ̀bú ibi my own argument is that ẹ má sọ pé kò ń ṣe ọmọ Ìjẹ̀bú ẹ má sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé àwọn pípù yìí tó bá jẹ́ pé ọmọ Benin tó dẹ̀ sọ ó yẹ kó jáde. everybody mọ̀ òun náà mọ̀ fún ara ẹ̀ pé òun kì í ṣe fún Ṣẹ̀bùà
ó ti tọ́ ẹ lọ wájú ẹ lọ sẹ́yìn o ẹ lọ wájú ẹ lọ sẹ́yìn o. ọ̀rọ̀ ń lọ wájú sẹ́yìn kọ́. ìyá bàbá ẹ̀ ní fúnṣẹ́bù wà kí ṣe kò exactly ìyá bàbá ẹ̀ exactly so kò easy ṣẹ́ǹgẹ̀tì tí mo sọ sí but is fìdípọ̀tẹ̀ you can't deny him of that that's what we are saying kò ń ṣe pé ká máa bàyàn lórúkọ jẹ́. ẹni sùúrù easy kò fàjà kí ló dé tó fi wá lọ sí bàbá ẹ̀ ṣèkìtì. gbogbo kìíní kò sẹ́ni tó ní ṣẹ́ǹgẹ̀tì tí mo sọ sí ṣẹ́rí okay ẹ wo what's this guy called. kò jẹ́ kí ọmọ afọwọ́ ẹ̀ lọ́nà ọ̀gá mú sòwò. ambode sin bàbá ẹ̀ sí ìlàjẹ. sísá lọrin ó sọ pé mo gbọ́dọ̀ ọmọ ẹ̀fẹ́. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ ló tẹ̀lé. at the end of the day wọ́n ní pé. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ kí ló ṣe. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ ló tẹ̀lé lẹ́nu ìgbà tí ìyẹn débẹ̀ ẹ̀mọ́ye lọ́gà tó ti nàgà mú ṣòro. Mr. Easy kò sẹ́ni tí ò mọ̀ pé ó lè pé Mr. Easy lè wá wá. kò sẹ́ni tí ò mọ̀ pé ẹ̀pẹ́ ló ó dàbí èmi ń sìn bí mo ṣe wà yìí bàbá tó bí mi lọ́mọ ọmọ kálẹ̀ yẹn Èkó náà bí mi sí mo dẹ̀ lè claim Èkó. ẹ tẹ̀ lè di gómìnà Èkó mo lè di gómìnà Èkó. balẹ̀ ọmọ ìkálẹ̀ Mr. Maureen easy ṣé mo lè bí question fọlọ yìí. bàbá mi náà sọ fún mi gbà pé you are born to be. tó bá délé tí mo lè answer máa dá yín lò tó bá délé tí mo lè answer máa fún mi pé. easy ṣẹ́rí mo lè jáde gubernatorial Èkó sẹ́mu. mo fẹ́ kí nǹkan kan yé yín lé ni. apart from the fact pé mo fẹ́ ọmọ Èkó. Wasiu èmi ò gbọ́ ọ̀rọ̀ ambode ṣe jẹ́ nìyẹn. èmi ò gbọ́ wípé ó jẹ kò possible kó jẹ ọ̀túnba nídìílé láì ṣe pé òun ló lórí ẹbí. ẹ lọ google ẹ náà. ẹni sùúrù ẹni sùúrù yìí sì ẹni sùúrù báyìí ni ẹni sùúrù ẹ jẹ́ kí nǹkan kan yé wa. ẹ má wọrí màá bá yín gbé jáde ntì. ẹni sùúrù ọ̀túnba pọ̀ gan-an ẹ̀ lè Yorùbá o mo lè ní ìmọ̀ ọ̀túnba ní fìdípọ̀ tẹ̀ kó tó tún wá jẹ olórí ọmọ. ẹni sùúrù ẹ tí gẹ̀ẹ́tì nǹkan tí mo ń sọ. yes sir. ó lè di lọ́la kí èmi náà ni mo jẹ ọ̀túnba ní fìdípọ̀ tẹ̀. ọmọ Yíbò jẹ ọ̀túnba ń bàdàn. ṣé ẹ gbọ́ sórí oyè tán yẹ kú ni. Haúsá jẹ ọ̀túnba lọ́yọ̀ọ́. ẹ jọ ṣé ẹ gbọ́ sórí oyè tán yẹ kú ni. inú kan bó ṣe wà yẹn Ọ̀yọ́ ń sìn ó dà pọ ní mo ń kà wọn láwùsá ló fẹ́ di gómìnà o. mo ní mi ò ká sórí yẹn o. nǹkan tí Yorùbá ò lè lọ ṣe nínú Haúsá fẹ́ jáde fún gómìnà. ṣèbí wọ́n dẹ̀ gbà Ọ̀yọ́ State mọ́ wọn lọ́wọ́. easy nǹkan tí mi fẹ́ kó yé yín ṣé ẹ̀ gbọ́ mi easy ni pé anybody can come out tomorrow kó pe rẹ̀ lọ́túnba ọ̀túnba oyè tó pọ̀ ni o ẹ̀ẹ́gán lè jáde lọ́la kí ní ọ̀túnba lèmi náà ìyẹn tún kọ́. bẹ́ẹ̀ni. màá dẹ̀ ṣe pàtì ẹ̀. Kọ́lá alẹ́ gbọ́n mi Ondo State láti wá òun ni Erelu ọ̀fìfì. ọmọ ẹ wá wọ́n ní ọ̀túnba nǹkan tó ń sọ ẹ jẹ́ kí n kà á síta ó dà pé wọ́n ní ọ̀túnba Fìdípọ̀tẹ̀. Is Ọ̀túnba Oshinusi is the chairman of Fìdípọ̀tẹ̀ ruling house. Òun ni Wakus. Now. And is one of the 4 Awujale ruling houses in Ijebu. tẹ́yìn náà ti rí wípé honorary ni Ọ̀túnba tẹ́ ní Wasiu jẹ́. Because that means mi ò rò pé ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ o. ẹ má wọrí sí ẹmi sísá bọ̀ ọ́ ní jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ní honorary Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. anyway ìdálù ní ìṣèlú. náà olè lẹ́yìn sáà yìí náà ẹ wò ó sà. ẹ máa gbọ́ ìdálù. Maureen tó tó jẹ olórí ọmọ. mo sọ pé ọmọ Ìjẹ̀bú ni and I don't really know. no Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ náà ó ti sọ nǹkan tó jẹ́ ń bí ìbò òkúka yìí ẹ wò fún ara tó yín. jẹ́ nísìnyí lẹ́ ń sọ yẹn Maureen. tó bá ti jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ó sì wà ó sì Ọ̀túnba yẹn according to what Mr. Easy ìgbà wo ló jẹ́ ẹ wo déètì tó jẹ́. Mr. Easy sọ̀rọ̀ kan wọ́n ní ìdádùn ní ìṣèlú. aṣáájú ẹni sùúrù ẹ má bínú ṣé Josh Ọ̀túnba lóòótọ́. tó ń bá ọmọ Ìjẹ̀bú jiyàn à ń gbọ́ pé jẹ́ ní rọ́bù nígbà táwọn ò tí ì yanjú ọ̀rọ̀ Ọ̀yọ́. ẹ jẹ́ kí Mr. Maureen. it's not Wasiu is not ṣé bí mò ń Ọ̀túnba sọ́nsìn mò ń nǹkan tí mò ń sọ ẹni sùúrù MC ẹni sùúrù MC. ẹni sùúrù ẹ tẹ fóònù yìí. ẹni sùúrù ọmọ Ìjẹ̀bú làwà. ayé ti lu jára ju kẹ́yọ̀ máa sọ ọkọ tí ò correct. Mr. Maureen ẹni sùúrù ọmọ Ìjẹ̀bú làwà ibi tí Wasiu ti jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mò ń wá ẹ sọ jáde ká má mọ̀ kò possible tóun ló lórí ẹbí ni. tẹ́lẹ̀ máa ṣe rí kí ni ẹ máa ń bí mi nú. ìwà àti Guardian àti gbogbo pépà tí kò gbé àyà àti ọ̀gẹ̀tì Wasiu gan. Haúsá ti jẹ Ọ̀túnba lọ́yọ̀ọ́ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ mọ́. ẹ mọ̀ nǹkan Sister Maureen ṣé mo parọ́ ń sìn níbo ni Wasiu ti jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. kò sọ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. mo mọ̀ nǹkan tí jẹ́rí ẹ̀jẹ̀ nǹkan fún yín Sister Maureen tẹ́ bá fẹ́ joyè ní ruling house tó jẹ́ Ọ̀túnba you must be ṣe dàbí pé the way tọ́sí ti hierarchy wọn ní Ìbàdàn ṣọ́rọ̀ mi yé yín those hierarchy báyìí ni Wasiu ṣe máa wá from nowhere jẹ Ọ̀túnba ní Fìdípọ̀tẹ̀. òun ni mo ń sọ lẹ́ẹ̀kan pé Wakus lẹ́yìn tó ta sí Wasiu pé níbo ni ilé bàbá ẹ̀ ní Fìdípọ̀tẹ̀. ìyẹn Oshinusi yẹn. Oshinusi
ó wà lórí Google. ẹ try kẹjẹ kọ́ máa mọ̀ honorary ni Ọ̀túnba tó ní kò jọ Ọ̀túnba ṣe honorary ni. baba èmi ò ní gbà yẹn kò jẹ́. Ọ̀túnba Ojúṣàágbó Ọlá ló jẹ́. aṣáájú àwa gbélé ṣẹ́ǹgbọ́n mi àwa gbélé Ìjẹ̀bú mo ti ṣe kékeré mo ti school so èèyàn kò lè wá pàtó Ìjẹ̀bú fún mi even ṣe wà á lóyìnbó yìí. Mr. Ọlá kílẹ̀ tẹ̀ múra yín. ẹ̀ka ilẹ̀ ò ní sábí sọ́jú. ọmọ ọmọ Ọ̀yọ́ wa máa gbé yín sáré. tọmọ Ìjẹ̀bú ni yín sà ẹ̀ka ilẹ̀. ẹ̀ka lọ ìyá mi sálọ fẹ́. àlàáfíà ni sà ṣé Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú lè mi. ok Ìjẹ̀bú ló wà. títà mọ́ni ẹ má bínú. ẹ dúró sá ẹ má bínú dáadé. ẹ jọ ẹ bá wa dá sí ètò yìí. Mr. Ọlá ìbéèrè tẹ́ lè béèrè lọ́wọ́ Mr. Easy ni pé mọ́ṣáláṣí alákọ̀ọ́kọ́ tó wà nílẹ̀ Yorùbá ń bo ló wà. Ọ̀túnba ọmọ orí bẹ́ẹ̀ ló lè tó Ọ̀túnba ní sà. ẹ mọ nǹkan tí sista mọ. ẹ̀ka alẹ́ Mr. Ọlá ẹ̀jọ̀ ẹ bá ẹ jẹ́ kí Ọ̀túnba bá wa sọ̀rọ̀ ẹ̀ka alẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. kò síbi téèyàn ti lè jẹ Ọ̀túnba ò kì í ṣe ẹ lè lọ sílẹ̀ Yíbò láti jẹ Ọ̀túnba tẹ́ bá mọ̀ pé ẹ ní owó láti fi ṣe nǹkan síbẹ̀ èmi ò Ọ̀túnba ò kì í ṣe nǹkan téèyàn lè sọ pé oyè ìdílé kan bì kan àìmọye ọtún ṣé ìsẹ́rìbẹ̀ nǹkan ṣé kò jẹ́ Ọ̀túnba nìbàdàn ni kó tó kú. ṣe rí nǹkan tẹ̀mí rí lọ́rọ̀ bọ̀bọ̀ tí mo rí lọ́rọ̀ Wasiu Ayinde ní pé. MC ẹjọ́ mute. ẹ má bínú. ṣe rí tọ́lọ́run bá gbéyàn ga ó máa ń tó àwọn certain stage kan tó jẹ́ pé wàá dẹ̀ gbà fọlọ́run pé o ti ní owó yìí ìsáyà kí wọ́n á jẹ bàbá ọba ẹ get Ọlọ́run ṣe dáadáa fáyìí dé gan láti gbà tó ti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún gan seriously ó ṣe dáadáa fún kò lówó because àwọn tó ń bá kọ̀tẹ́sì jẹ́ bòde wọ́n gbé dání gidi gan àwọn tó ń bá kọ̀tẹ́sì jẹ́ bòde wọ́n gbé dání tó jẹ́ pé Ayinde ò lówó ṣùgbọ́n bá ṣe sọ pé kò lówó náà Ayinde mọ̀yàn ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. bẹ́ẹ̀ni. ó wá ẹ kó fi sùn. àwọn junior ló máa ti tọ́gẹ̀ máa làjá. brother mi Ìjẹ̀bú lèmi wọ́n forí mi sọlẹ̀ sí Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú Táyìndé ò bá mọ̀yàn kò sí ẹni sùn ẹjẹ ká sọ̀rọ̀ mo mọ̀ kọ́ ìṣeré ni Táyìndé ò bá mọ̀yàn ṣẹ́rí n tó ṣẹlẹ̀ tó fi lọ síwájú plane yẹn tó bá yẹ pé tọ́ọ̀gì kan ló ṣerú ẹ̀ tọ́ọ̀gì náà gan ó máa mọ bí tára òun kù sílé ni ìyẹn bẹ́ẹ̀. àwọn ọlọ́ba bẹ aṣíwájú ní pé kó kán lọ́kẹ́. kọ̀rọ̀kọ̀ṣẹ́ wọ́n ṣe ló tún jà àbásádọ̀. wọ́n náà bá bẹ̀bẹ̀ ni wọ́n má dà wọ́n lóhùn. ibi tí wọ́n bá bẹ̀bẹ̀ náà ó sì rí àánú gbà náà ni bọ́ ibi tèmi lọ gangan lélẹ́yìí ṣẹ́rí ok Ọlọ́run ṣe dáadáa fún wọn gan wọ́n sign fún APC life contract ni wọ́n sign fún APC ṣe mọ̀ pé owó wọlé ń bẹ̀ ní Ẹ̀pẹ́ ojúde ọba Ẹ̀pẹ́ 10 years contract náà gbà ń bẹ̀ ṣe mọ̀ pé ń wọlé ń bẹ̀. ẹ bọ̀ tó máa break gbogbo contract nígbà tó bá jọba. èmi ni mo máa bá kọrin èmi àti ìyàwó ẹ̀ ìyàbọ̀ wálé. èèyàn ò lè jẹ ọba Àwùjalẹ̀ because ọba Àwùjalẹ̀ kì í ṣe ọba Ìpájà kì í dẹ̀ ṣe ọba Kétu ẹ sọ pé ẹ fẹ́ lọ máa gbégbá orin yẹn ò possible àmà discipline. ẹ máa ní kì í ṣe nígùsì. sista mori brother yìí ti dúró lẹ́yìn ẹ tún tọrọ lè tún gbọ́rọ̀. ẹ máa ní kì í ṣàlàfin Ọ̀yọ́. o tọrọ ni mo sọ fún yín Ayinde lè ní. kí ni wàhálà yìí dọ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ Mr. Ọlá. wọ́n ẹ máa Mr. onígbà. aṣáájú ló sọ nípa Ọ̀yọ́ èmi ò sọ pé Ọ̀yọ́. Mr. Easy ṣé lóòótọ́ ni pé ọba tó jẹ tọ̀yọ́ yẹn náà kò ṣòro yẹ kó jọba. ọ̀pẹ ọ̀rọ̀ Wasiu lásán àsọ̀rọ̀ Aláàfin mi ẹ má change topic o. change question kan ṣe mo bèrè. èmi ò mọ̀ ẹ má dá wọn lóhùn wọn. Sister Mori yes ẹ má change topic. Sister Mori ǹjẹ́ yìí mọ̀ pé ọba Ifẹ̀ kì í ṣòwò ló yẹ kó jẹ́ ọ̀rọ̀ ṣì wà kọ́ọ̀tù ǹjẹ́ ẹ mọ̀. I know mo mọ̀ yẹn. ẹ mọ̀ ibi tẹ́ ma ti mọ̀ pé politics wọ́n ti fi politics gba ifá lọ́wọ́ wa. politics ni ẹ mọ̀ nǹkan tí mo sọ mí ìlànà màá dẹ̀ tí mo sọ. tí mo ń sọ sí ihun tí mo ń try láti explain yẹn politics ni because ẹ bá mi di ọ̀rọ̀ yìí mú o. kẹ́rí ọ̀ni presently ọ̀ni Adéyẹyẹ yìí. ẹ sà Mr. Easy àwọn ẹni tó jẹ politics yẹ wá sí Ìjẹ̀bú ìyẹn ò lè ṣe. ẹ máa gbọ́ kó o síbi tí ò lè ṣe ṣe ẹ jẹ́ àgbàgbé bó ṣe ń lọ ẹ kàn máa pariwo àwọn Ìjẹ̀bú yìí ìgbà tí ẹni agbára Mr. Easy ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kí brother yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ Mr. Easy. ṣé mo yẹ ìgbà tí Ìjẹ̀bú gbó dúró tí wọ́n fi lọ́ba Ìjẹ̀bú ò kì í ṣe Èkó Ìjẹ̀bú eléyìí ò kì í ṣe Èkó àbí ojúde ọba Èkó àbí I'm from Lagos no Ìjẹ̀bú ló ń pè bí o òrùka wà nílẹ̀ bàbá rẹ̀ tó ṣe wèrè ẹ gbàgbé ń pa pé. ẹ wo ṣẹ́rí Ìjẹ̀bú ti wà cosmopolitan Ìjẹ̀bú dàbí Èkó ń sìn ni. Easy ẹ jẹ́ kó parí ọ̀rọ̀ wọn ẹ ní sùúrù. Ìjẹ̀bú is civilized is cosmopolitan ọmọ Ìjẹ̀bú mélòó ló wà ń Jẹ̀bú. ṣé ẹgbẹ́ tí mo sọ sí so ní right now sì ní
time and date tá wà ń sìn ó ń play game ẹni tó bá jẹ lọ ó jẹ lọ nìyẹn ó ń play pé ta ló fẹ́ jẹ lọ ẹ jẹ́ kó parí ọ̀rọ̀ wọn. The only problem tẹ́mi rí ni pé he is flipping left and right òun kọ́ ló yẹ kó máa jà fúnra rẹ̀ ṣé ẹ̀ ń gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn òun kọ́ ló yẹ kó máa jà fúnra rẹ̀ ṣé ẹ̀ ń gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn ó yẹ kó ti ní àwọn èèyàn nínú ilé ńbẹ̀ yẹn kọ́ wọn máa jà fún so ẹni tó bá fẹ́ jọba ṣe ti gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn but ìyẹn tí ẹ jẹ́ ń sọ fún brother mi. owó òtòwò ni everybody ọ̀rọ̀ just like bẹ́ẹ̀ ṣe béèrè question kan Mr. Ọlá Aláàfin tó jẹ right now ń sìn. èmi kọ́ mo béèrè o aṣáájú ló béèrè pa Ọ̀yọ́ òbí mọ́. ẹ má parọ́ mọ́ mi o ìbéèrè tó béèrè kan ló ń dáhùn. Ọwọ́ adé tó jẹ ọba báyìí presently ìran ẹ̀ ò tí ì jọba rí. ṣé ẹ̀ ń gẹ́ tí mo sọ sìn wọn ò tí ì jẹ ọmọọba ìwáṣẹ̀ ni wọ́n ọmọọba Àtìbà ni wọ́n ní ọ̀wọ́n ó lè trace lineage maybe about 10 generation now. ṣé ń gẹ́ tí mo sọ sìn 10-20 generation. ẹ̀dẹ̀ ní ìran òjọba rí. ẹ̀sà ń bẹ́ bèrè kọ́ lọ́wọ́ ẹ̀ ti gẹ́ kò sọ pé bàbá òun jọba àbí bàbá òun jọba àbí Ọ̀yọ́ lẹ ti wá sà. no ẹni sọ pé ó ti pẹ́ tí lineage ti jọba. kò ṣe pé lineage ẹ máa gbọ́ ẹni tó ṣe Ọ̀yọ́ kẹrin làwọn báyìí Ọ̀yọ́ wọn àfa àwọn adé sílẹ̀ 22 lineage ló wà nínú gazette tó yẹ kó jẹ ọba only 2 but ó contest ó dẹ̀ ní ìyá ń gbẹ́jọ́ tó plead the case here against for the governor. wọ́n dẹ̀ dáfà ifá dẹ̀ mú. taba trace yẹn náà Canada ló belong sí èèyàn Rashidi ni. family living ni wọn a ní mo bèrè. eléyìí ọ̀rọ̀ yẹn máa ń dún eléyìí ọ̀rọ̀ yẹn. he is a court professional he is an engineer. Mr. Abisola tó dẹ̀ ní track record tó ṣiṣẹ́. sọ̀rọ̀ ní kankan kan lè jẹ́ àti onítalẹ̀ gbọ́ wọn kí dàbí lóhùn. ẹ jẹ́ kí brother tó wọlé ìparí ọ̀rọ̀ wọn kọ́ sí submission wọn. please allow them to finish now please now. ṣẹ́rí ibi tí mò ń lọ ní Ìjẹ̀bú ṣẹ́rí Ìjẹ̀bú ibi tí problem wà ní Ìjẹ̀bú ni pé. ẹ wo ẹ máa fọ platform mi àwọn ọkọ tẹ gbé wá yìí lágbára jù bí lọ o. tẹ bá kọjá lára àgbàlagbà jẹ́ bíyà pé àwọn àgbàlagbà kan àti kan máa ń jókòó síta tẹ bá kọ̀ kọjá tẹ bá kí mọ́ni wà níbẹ̀ bó sì lè bà rẹ̀ wọ ọmọ burúkú ẹ̀ o ní láti ṣàlàyé ilé bàbá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ok tẹ́ ẹ bá wá ṣàlàyé bíyà pé ẹ wá lọ sí ìrìn àjò ẹ wá padà wá n tẹ́ ẹ ṣe lọ́jọ́ yẹn tẹ́ ẹ fi ṣàlàyé ilé bàbá yín yẹn ẹ yìí máa padà ṣàlàyé ẹ̀ lọ́jọ́ iwájú. èló ìṣòro pé mo kó wá. kọfámà ni Ìjẹ̀bú kọfámà ni. tó bá yẹ pé bí káwọn èèyàn yọjú ni. tó bá jẹ́ ẹ̀ wáyé tó ṣe jẹ́ olórí ọmọba ẹ̀ ṣe honorary náà lólórí ọmọba. ẹni sùúrù yìí sí ẹni sùúrù tó bá dọ̀ láǹsì tó bá fi jẹ ọba tó fi jẹ òjọlẹ̀ gbogbo ẹnu yẹn akápò ń gbà yẹn. ẹgbọ́n mi tàbí yìí tó pẹ̀lú ẹni sọ kí n kọ o. Heaven will not fall. Wàkúsí tí ó bá ti tẹ́wọ́ àdáhùn tẹ́lá tó lè gbọ́ ọ̀pá àṣẹ fún kò sí nǹkan tó máa ṣe. kò possible. ìgbà méjì ìjọba làwa ó ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wà nìyẹn ẹ wo Dasuki tó jẹ ẹ wo ẹni tó jẹ ẹmí àkànú ìgbà tó kọ́kọ́ fẹ́ jẹ ẹmí ẹ̀. ẹni sùúrù yìí sí. ìgbà tó fẹ́ jẹ ẹmí ẹ̀ gbogbo wọn wọ́n ṣe kí ni wọ́n fọ́ against ẹ̀. Sister Mori, ṣe sọ kí n kọ fún yín. Sister Maureen, Sister Mori, ṣe n pa akọ fún yín. Tí Wasiu bá jọba yẹn, Wasiu lè lo 7 days kó tó jáde láì mo fọlọ́n bùrà. ẹ fi ibẹ̀ yẹn lẹ̀ bàbá. àti ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ láwọn ibì kan tó ń lè ṣe àgbàlagbà ẹ̀yìn wọ́n máa ṣe wà láyé. oníwọ̀n pẹ̀lú nìyà tí olùwọ́ wọ̀ pẹ̀lú. bàbá èyí ṣe tẹ́bí sọ̀rọ̀ bí Elédùmarè ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. ẹ gbàgbé sọ pé Elédùmarè ló wá ẹni sùúrù easy ẹni sùúrù náà. ẹ jẹ́ kí Mr. Bison tún parí ọ̀rọ̀ wọn ẹni pé wọ́n ti parí ẹ̀. ẹ̀sà ẹ láìkì bọ̀bọ̀ tó mi o mi ò gbọ́ rí mi o Ayinde lèmi ń gbọ́ o ẹ gbàgbé tó ṣẹlẹ̀ o Ayinde lèmi ń gbọ́ àdẹ̀yìnṣẹ́gbẹ́ lójúde ọba ọmọ Ìjẹ̀bú tó di kọ́ lèmi bí kọ́ Ọlọ́run kọ́ sọ pé kí n máa gbé ní Holland. rẹ́gbẹ̀rẹ́ kí ni rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí. àwọn bọ́ba máa gún làwà. 25 million ló fi gbégbá ojúde ọba tó lọ 35 ló máa sọ lórí ìgbọ̀ngàn. so kí ni mo fẹ́ fàyọ ṣẹ́rí. ìgbà kọ̀ọ̀kan. Ọlọ́run ṣe fún bọ̀bọ̀ tó jẹ́ pé ṣẹ́rí ká ní pé kò jáde rárá. kó ajá àwọn èèyàn ló ń jà fún. kó jẹ́ pé àwọn èèyàn ló kàn jà fún gbogbo bọ́sẹ̀ tó ń ṣe tó ó tún kọ́ ni ó tún fún wọn ṣe èèyàn ó máa pàdé pópó ìwà àtàlẹ́ fẹ́ pàdé pópó àwọn wò
all disrespect one is unfair. sẹ́mi pé wọ́n fi òtún lọ kọ́ni tó tún ṣépè fún gbogbo ẹni tó bá lóhùn oníjọba yìí. ó ti lọ ara ẹ̀ pẹ̀lú nǹkan tó sọ ẹ̀ ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pé jù bọ̀bọ̀ tí bọ̀bọ̀ bá dé ẹni sùúrù easy ẹni sùúrù ẹjọ́ kọ́ parí. ṣẹ́rí tí bọ̀bọ̀ bá débẹ̀ ó ti lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún nú. Mr. Bishop nígbà tẹ́ fi bọ̀bọ̀ ó yẹ kẹ́ bá ní bọ̀bọ̀ no go die ló yẹ kẹ́ bá pè já. bọ̀bọ̀ no go die tó bá ọ̀lẹ́ tó bá darúgbó bọ̀bọ̀. ìjà ìdẹ́bẹ̀ ṣẹ́rí nǹkan tí ò bá tọ́ sí yàn kíyàn má yọnu sí. wọ́n kàn ń wò kó torí pé owó wà owó tó dẹ̀ wà náà kẹ̀ àwọn èèyàn mọ ṣọ́ọ̀ṣì ibi tó wẹ̀ ti ń jáde àwọn tó mọ ìtún sọ ṣé owó tó sọ pé òun ní ṣé olówó tó sa olú ọ̀kẹ́ owó. kẹ́wó ti pọ̀ jù ìṣìbò mi ṣé olówó tó fún ṣọ́ọ̀kù lọ́wọ́ ni. mo kàn sọ ni aláṣẹ sóní music. àwọn ọmọ kékeré kan tiẹ̀ wà tó jẹ́ pé wọn ò tẹ̀ náwó fẹ́lẹ́rẹ́ àwọn ẹgbẹ́ owó wọn gan tún yàtọ̀. Láàdì Balógun kọ́ ọmọ Ṣùbọ́mi Balógun ṣólówó wọn lọ́wọ́. nǹkan tí mo fẹ́ sọ ni pé eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ṣẹ́rí tọ́lọ́run bá gbẹ̀yìn ọ̀gá gẹ́gẹ́ bí oyè tá a máa ń jẹ nídìílé wa tí bàbá wa máa ń jẹ àwa ni ọmọ bílé sanmi dùjòyè lọ níjẹ̀bú tẹ́ bá bẹ̀rẹ̀ níjẹ̀bú nǹkan sọ pé bílé sanmi ó dùjòyè tó o bá ti rí jẹ tó o rí mu tọ́lọ́run tó ti ṣe dáadáa nínú ayé tó bá fi pè lọ́ọ́ kì í ṣe dandan kó o gbà kì í ṣe dandan kó o gbà ṣẹ́rí àwọn oyè kan pàtó jẹ́ pé ó lè bọ́ sẹ́tẹ̀ àgàgà fẹ́ni tí ò bá tún níwà no yóò tọ ilé ṣé èwo ní ká sọ ń bẹ ṣé ọjọ́ tó kọyàn ní kò ní. ẹ máa gbọ́ we are all eighty ìwà kọlọ́fíjọba ẹ máa sọ pàjáde ọmọ ọ̀tá ló yẹ kẹ́ ẹ lò àgàgà ọmọ ọ̀tá ló yẹ kẹ́ ẹ lò ẹ sọ pàjáde ọmọ ìwà. ta ló níwà tó ọba Èkó ṣọlá ìkẹ ní àárín ọba Èkó ní wo ló níwà. níwà Aṣíolú presently wọ́n ní ẹ̀jẹ̀ ìbàjẹ́ kò fẹ́ ṣe ọ̀nà tó dáa. oníwà ló níwà kó bọ̀tẹ̀ mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé politics ní gbogbo àwọn. bọ̀rí wà náà kọ́ ló yẹ kó jọba náà ṣebí Tinubu gbé wọlé. kéèsì ẹ̀ ṣì wà ń kọ́ọ̀tù. wọ́n tẹ̀sẹ̀ lọ sí Ìbàdàn wọ́n ní Ìbàdàn ni. Maureen first born ilé ọkọ mi ọkọ ẹ̀ ló yẹ kó jọba Èkó tí bàbá yìí jẹ Zaid abeg. ọba Èkó kéèsì ẹ̀ ṣì wà ń kọ́ọ̀tù. wọ́n sọ pé Wasiu knows that pé owó wá láti fòsàn ìlú ọkọ̀ fẹ́ try luck yẹn ni. ṣé tẹ́tẹ́ ló ń ta ni. ẹ má bínú. ẹ kàn án ìkọ́ tẹ́yọ̀ yẹn sọ síbẹ̀ nìyẹn. But it's the truth. ṣé kí fọ́tébù kan. àmì ọ̀yìn bàbá. ṣé ẹ mọ̀ nǹkan tí Wasiu fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. wọ́n lo Wasiu ni láti fẹ́ fi hold kìnìún ẹ̀ṣẹ̀ rí nǹkan tó máa ṣe ní ìsìn á lọ charge àwọn fòsẹ̀gbọ̀ àṣekọ̀tù. wọ́n máa wọ́n kò post yẹn ransom àwọn kúkú àwọn máa ṣèjọba la àwọn kúkú ló fẹ́ lò. kò possible. ẹ bẹ pé wáyé ṣe sọ kò possible ẹ bẹ pé kí ni di. mo gbọ́. good ṣẹ́rí ìdílé méjèèjì tọ́nikọ́lọ́ mọ́mọ́ òye lẹ̀ wọ́n ti sowọ́ pọ̀ wọ́n dẹ̀ ti conclude fúnra wọn. ìdílé méjì wo lọ́ni kọ́ mọ́ òye lẹ̀. baba èmi ò fẹ́ gbọ́ bá. ìdí ìfẹ̀sùgbò wa within that. ẹni sùúrù easy. ọ̀dẹ̀ kan báyìí àti ọ̀dẹ̀dẹ̀ kan kò ń ṣe pé kẹfà sọ pé ìdílé méjì is not ìdílé méjì ìdílé kan náà ni. ẹni sùúrù. ẹ bọ is internal arrangement. yes ọ̀dẹ̀dẹ̀ nìyẹn náà. ẹ jọ sọ pé wọ́n ní èèyàn 200 ló gba fọ́ọ̀mù yẹn ṣá àwọn 51 náà dẹ̀. tẹ́tí nìkan tí mo fọ́ọ̀mù kò dáa dáa. 200 ló gba fọ́ọ̀mù àwọn 51 ibi tẹ́ máa ti mọ̀ káwọn èèyàn gbé lọ́wọ́ gidi gan nìyẹn tí 200 tó lè gba fọ́ọ̀mù ṣẹ́mọ́ ẹ tó ń gbé fọ́ọ̀mù lẹ̀. èyí ló gbé fọ́ọ̀mù rẹ̀ sọ́fọwọ́ gbà ní. yes 150 kì í ṣọ̀fẹ́. 150 ṣẹ́rí ṣẹ́ǹgbọ́n mi. 200 àwọn afọbajẹ́ ti wáyé. Mr. Abisogun ṣẹ́ǹgbọ́n mi ṣẹ́rí ibi tí problem à Wasiu kò sí kò lè lọ́kọ̀t anywhere because one tó bá lọ́kọ̀t Wasiu tó fẹ́ tẹ́rẹ̀ ni. láìní ni òsùnmọ́ jẹ̀bọ́ àtọ̀ ó máa bẹ̀ sí gbé ok lọ gbé àbúrò bàbá ẹ̀ wá lọ gbé ẹ̀gbọ́n bàbá ẹ̀ wá. wọ́n fẹ́ ra gbogbo àbúrò bàbá ẹ̀ ẹni sùúrù jàre Mr. Easy ẹni sùúrù gbogbo nǹkan kọ́ ló wọ́. Mr. Ọlá nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ náà sọ́wọ́n tó fowó ra DNA náà ni. ẹni tó jẹ onírù tó jẹ ẹ̀rọ ìgbọ́lá tó jẹ onírù. ẹni sùúrù àlọ́ sí onírù. ìbọn láti wá jẹ onírù. ẹni sùúrù láti bí àlọ́ jí Ìjẹ̀bú là ń sọ àlọ́ sí gbogbo Ìjẹ̀bú là ń sọ. nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ló ń sọ. ẹni sùúrù. irun tó ṣẹlẹ̀ generally là ń sọ bàbá ẹ má jẹ́ Mr. Easy. Tinubu kọ́ fẹ́ fi sí kò sí nǹkan kan tẹ́ lè ṣe.
Okay, the form said that you cannot appeal the verdict. Abájọ ọ̀pọ̀lọpọ̀ o. Sister Maureen. So wọ́n ti box wọn sínú corner. Sister Maureen. So tó bá ti sign form yẹn o lè lọ bó bá lọ court wọn wà á lose. Sister Maureen. Nǹkan tó yẹ easy lálẹ́. Ṣé ẹ̀gbọ́n mi máa sọ fún easy? Nǹkan tí kò yẹ yín lálẹ́ máa sọ fún yín. Àwọn ọba jẹ́ ti wise. Ṣé ẹ̀gbọ́n mi? Mo lè kàyàn mẹ́wàá àti pọ̀jù mẹ́ta ń jẹ́bù. Tó bá pe Tinubu tí Wasiu pe Tinubu á kọ́kọ́ dáhùn lóhùn kó tó dá Wasiu lóhùn. Nínú Ìjẹ̀bú tó wà nínú oyè tó fẹ́ jọba Dr. Hasan Kúnlé Hasan mọ ọ̀bìnrin kó pe Tinubu kí Wasiu máa gba agbàgbé Wasiu yìí á sì lè sí kí ni antecedent Wasiu gan ní Ìjẹ̀bú tẹ̀ ń pariwo. Wọ́n ní kí ló ṣe fáwọn. ó ṣe léṣe búrẹ́dì fún yín àti jẹ búrẹ́dì bẹ́ẹ̀. ó dẹ̀ ní gáà màlúù. ní Fọlágbadé kátó dé kí ló dé. mo ti mọ bí tẹ́ ń sọ yẹn ok ẹ wá ní Wasiu àlọ sí court kí ló fẹ́ tẹ́ndà ní court tó ń lọ. Fídíò tó ṣe yẹn rọ. Sister Maureen ẹni sùúrù ta ni ẹ̀gbọ́n bàbá Wasiu ta ni àbúrò bàbá Wasiu kí lorúkọ wọn. To be honest brother mi Ìjẹ̀bú-Òde ni mo kọ́lé sí tí mo dẹ̀ ti kọ́lé sí Ìjẹ̀bú-Òde sí more than 15 years mo ti kọ́lé sí Ògbókò mi lè rí ọmọ mi dé pé ilé bàbá wọn ni. àwọn ìbéèrè kan wà tó yẹ kẹ́ ẹ béèrè mọ́ ẹ ń béèrè ẹ̀gbọ́n bàbá ẹ ń béèrè àbúrò bàbá ẹ mo sọ fún yín bó ṣe rí pé bí ìgbà tẹ́ ń béèrè ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá mọ̀mọ́ àti Jésù ni ẹ lè rí. ọjọ́ kan ló kún gbogbo àwọn ẹ lọ. ọjọ́ kan ní wọ́n kú. Mr. Abisoku thank you. mọ̀mọ́ kò fọmọ́lẹ̀ láyé kò ní family kò ní tracy kankan ẹ lè rí. so kí ni easy wá sọ. ẹ máa yọnu sí wa. easy ẹ sọ sí kóòtù tó ń lọ kí ló fẹ́ lọ tender court. èmi ò ló ń lọ kóòtù. tẹ́mi sọ fún yín pé ẹ máa gbọ́ ẹ máa don't play God ẹ dẹ̀ máa sọ̀rọ̀ with finality. èmi ò play God o. ṣé ẹ̀ ń gẹ́ ẹ̀ tí mo sọ sí and don't overestimate the stool of Awujale because everything is politics now. ẹni sùúrù tẹ́lá ní politics. Ìjẹ̀bú kì í ṣọ̀yọ́. aṣáájú ẹni sùúrù ẹni sùúrù ṣé Mr. Isu ṣẹlẹ̀ lọ́jọba ní Abẹ́òkúta. ẹ máa gbọ́ tí bá ti bá wọn ṣe kélé wọ́n ti bá wọn ṣe okay now ń sìn yín. wọ́n ti answer question mi ṣẹlẹ̀ lọ́jọba l'Abẹ́òkúta. tí bá bá wọn ṣe tí bá sọ pé ọmọ bẹ̀ ni mí tọ́lẹ̀ ti accept me one way or the other ó lè wá di tọ́lọ́ba kọ́lá fárígá o. But wọ́n ní Wasiu father die when you were still answer question Mr. Isu. ó ti wọlé sí lára ẹgbẹ́ bẹ́ẹ̀. tí answer question ẹni sùúrù ṣẹlẹ̀ lọ́jọba l'Abẹ́òkúta. ó ṣe mọ́ bẹ̀rẹ̀ báwo mo ṣe máa lọ́jọba. báwo ni Wasiu wá ṣe fẹ́ jọba ń jẹ̀bú. òun náà ni ó ti ń bá yín ṣe. ẹ jẹ́ kí n bá wọn kọ́ fà. ó jọ lórí ọmọba ó jọ tún bá fìdí pàtẹ́. ẹ jẹ́ kí n bá wọn kọ́ fà. ó wà láì pẹ̀lú Jẹ̀bú ọlọ́run náà ìgbà tí yẹ kú ló sì yẹ sí ilé ìfìdí pàtẹ́. tí ó lè ṣẹlẹ̀. kí ni proof ìrọ̀lẹ́ pa níbo ló sì yẹ sí ilé ìfìdí pàtẹ́ ẹni fìdí pàtẹ́ ilé ìfìdí pàtẹ́ kan ló sì yẹ sí because ìyé ẹ̀ ló máa yẹ sí Jẹ̀bú. ibẹ̀ ló sì yẹ sí níbo ṣé ilé ìfìdípàtẹ́ ló sì yẹ sí. níbo ilé ìfìdípàtẹ́ kí ni bàbá yìí sọ. dáàdi wa látọ̀yọ́ báwo lẹ ṣe mọ̀ history ṣe ẹ ń ka ìwé history tàbí báwo lẹ ṣe mọ̀. ọ̀rọ̀ àkàwé history kan is a public knowledge now. níbo ló sì yẹ sí ilé ìfìdípàtẹ́. everybody knew ibi tó sì yẹ sí. ó gbé yẹn lọ sí ọkọ ẹ̀ ó dẹ̀ lọ sí síbẹ̀. ẹ ṣe complain yẹn. ẹni sùúrù Mr. Isu ìyá Wasiu rí màrí náà kí lẹ̀ ń sọ yìí ó rí màrí ní Ìjẹ̀bú náà kì í ṣe bàbá Wasiu ló bí gbogbo ọmọ yẹn fún ó rí after tó rí màrí ló bí àwọn àbúrò Wasiu kí lẹ̀ ń sọ yìí tẹ bá sọ̀rọ̀ ẹ má lánàá. ó ní àwọn ọba kan. thank you. ó ní àwọn ọba kan wọn sí good. wọn sí good time kí lẹ̀ ń sọ Mr. Isu ẹ má máa fún wa ní nǹkan tí ó lọ. bọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé kàkà tí bọ̀bọ̀ máa fi ẹni sọ. ẹ lọ ní at the back of your mind wípé Ọ̀yọ́ ni wọ́n fi ń dá yín lóhùn wọn fi Jẹ̀bú dá yín lóhùn nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ ló fi ń jọ̀jì Jẹ̀bú. nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé kàkà tí bọ̀bọ̀ máa fi débẹ̀ ní Ìjẹ̀bú wọ́n máa yànnà òòdì gbogbo Awùjalẹ̀ fún 40 years or 50 years náà ní lọ́ba ni. Baba, you are speaking with so much finality. I wish we will be able to see how this thing is going to end. Over play out. But you difference of with so much finality bẹ́ẹ̀ kò dáa. Ṣé ẹ̀ ń gbé tí mo sọ sí? Ẹ mọ̀ pé ọba Ìjẹ̀bú ni Awùjalẹ̀ ni ẹni sùn mo fẹ́ tọrọ kọ́kọ́ ni. Ṣé ẹ̀ ń gbé tí mo sọ sí? Ó lọ́mọ bẹ̀ ló. Ìgbà tó dé sí yìí tó bá jẹ nínú ìṣẹ̀gbù àwọn onífìdí pàtẹ́ ló tánífìdí pàtẹ́ ló kàn sí ó jẹ lọ nìyẹn. ó jẹ lọ nìyẹn tó ní. Mr. Ọlá ẹni sùúrù jàre Mr. Easy
ẹ gbéwèé ilé yín wá kémi náà gbéwèé ilé mi lẹ̀ tí Wasiu bá ti jẹ́ kẹ́ máa gbélé mi lọ ilé yín tó bá fáyín jù. Mr. Easy mi ò tí ì wọlé lẹ́kọ̀ọ́ tẹ sọ lẹ́ẹ̀kan pé òun kọ́ ló kàn pé kò tọ́ sí mo gbọ́ gbàdá mo sọ náà yes. ẹ má jẹ́ ká padà sẹ́yìn. ẹ máa gbọ́ ohun tí èmi sọ ni pé ẹ má jẹ́ a máa sọ̀rọ̀ with so much finality. ìjọba ló ń fi yàn jọ yìí sí kò ń ṣe fá kò dẹ̀ ń ṣe bí. ẹ sà tó bá jẹ́ pé ìjọba ni wọ́n lè ṣe mọ̀ ṣé àgbẹ̀sì tí mo sọ ẹni tí ìjọba bá fà lẹ̀ òun ló jọba. ẹni sùúrù níjẹ̀bú gbó tó bá jẹ́ pé ìjọba ni bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ because ìjẹ̀bú gbó ogun wà lọ́wọ́ wa I'm from ìjẹ̀bú gbó orí mi báyìí náà fi gbálẹ̀ sí ìjẹ̀bú gbó ìjọba kan ò lè sọ pé kinní kan ìjọba dúró ìjọba sọ fún wọn jẹ̀wọ́ pé ọjọ́ tẹ bá tó rí. ẹ máa gbọ́ ní gbogbo Ìjẹ̀bú ẹ máa gbọ́ ní gbogbo Ìjẹ̀bú olórí gbogbo ọba Ìjẹ̀bú òun l'Àwùjalẹ̀. ẹ lè fi stúùlù ẹ lè fi stúùlù ẹ lè fi stúùlù orí molúsì tí Àwùjalẹ̀ ẹ fi wé stúùlù níbo lè ti gbé history yìí. ẹ fi wé stúùlù Ìjẹ̀bú gbó. ẹni sùúrù ẹni sùúrù ta ló sọ fún gbà Àwùjalẹ̀ bí wọ́n sínú àwọn ẹni sùúrù. Àwùjalẹ̀ is the head of all the ọba in Ìjẹ̀bú. Who told you? That is it. Who told you? That is what it is. Who told you? My God, that is what it is. Politically. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ihun tó jẹ́ nìyẹn. Ihun tó jẹ́ nìyẹn. Ẹni sùúrù ẹni sùúrù ẹ lè wá sórí platform sí káwá máa sọ̀rọ̀. ẹni sùúrù ẹni sùúrù sí ni oye. ẹni sùúrù ẹni náà lè sọ pé ilé Fìdípọ̀tẹ̀ lọ́sìn Wasiu sí ẹlẹ́tú sọ pé Àwùjalẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gan ṣé ọmọ Ìjẹ̀bú ni tẹ̀ ń pàtàn tó ju ọmọ nílùú lọ. ẹ lè jọ ọmọ nílùú. Information ìlú oníkálukú is open there for anybody who is intellectually endowed to learn and interested. baba gbogbo àwọn àbẹ̀ láti kọ́ bọ́ láti ṣe kí ni advice yín fún Alhaji kẹwọn. Advice mi fún ni pé ó ti ṣe mistake láti bẹ̀rẹ̀ kò yẹ kó jà fúnra ẹ̀ ó yẹ kó ti instigate àwọn èèyàn láti inú kọjá fún kó máa jókòó ẹ̀ kó máa sọ̀rọ̀ sí kọjá fún ta ni kó máa jà fún. ọmọ àlè ń jọba. ó ti late ṣé n gẹ́ tí mo sọ sí but ó late báwa ṣe ń sọ ni àmọ́nú. Gọ́ọ̀mẹ̀ntì lè announce ẹ̀. àmọ́nú gọ́ọ̀mẹ̀ntì ní tí mo ń tọ́ láti sọ nìyẹn àmọ́nú gọ́ọ̀mẹ̀ntì. tí kò máa yìí sọ. gọ́ọ̀mẹ̀ntì lè announce ẹ̀ kí lẹ fẹ́ ṣe sí. Sister Maureen kò possible kò possible. sọ. Sister Maureen kò possible. ẹnu dákẹ́ ni finally. ẹni sùúrù yìí ṣe èmi ò sọ mi ò mọ̀ pọ̀ yọ bọ̀ níjẹ̀bú àwọn tó máa tí tó bá pe Tinubu gan ò ní fẹ́ participate ká sọ pé lọ́wọ́. Ìjẹ̀bú ò gbé pọ̀ sí Ibrahim Babangida. kí là ń sọ kí lẹ tún sọ yìí kí là ń sọ kí bàbá yìí sọ yìí. No, because you are ascribing a lot of spiritual power to Ìjẹ̀bú. ṣé àsọ̀rọ̀ spiritual sí. kò ní lọ 7 days kò ní ṣe kíní kan. àsọ̀rọ̀ spiritual sí. How can you talk like that? Oh, okay. ṣé wọn ní ni ṣé ìrọ̀lọ́run ni. ibo la ti tolúwa sí àròpin tènìyàn. Sister Maureen ẹ jẹ́ kí n sọ̀kalẹ̀ Ọ̀yọ́ ti win ẹ má wọlé. èmi gan ti fẹ́ lọ sùn. All right, ó dàbọ̀ o. ó dàárọ̀ o. ẹ ṣeun ó dàárọ̀ o. wọ́n fọrun níbẹ̀ yẹn. Ta ló fọrun yìí? Ta ló wà fọrun? àgbàtẹ́jà ẹ jẹ́ káwọn náà dá sí lálẹ́ yìí báyìí. ẹ̀yin lẹ́ ń wọ́n sọ̀rọ̀ tọ́mọ ẹ̀ tí wọ́n á lọ. ó yá ẹ̀dá sí ẹ̀jẹ̀ fún yín láàyè. èmi kọ́ àánú ẹ lè má lọ ó ti rẹ́. pálápẹ́ MC ló hàn. gbogbo wọn ti jàjà ẹ̀jẹ̀ ìrora gbé MC bọ́lẹ̀. Orun ti kù wọ́n ó yá ẹ make contribution yín màá dúró fún yín. ó yá MC ní lóòótọ́ ẹ go ahead. Charity event agbádùn yín lánàá sẹ́ẹ̀. ẹ ṣe gan ni kò sí mo kàn rí pé gbogbo argument àwọn. wọn ò lè ṣe kó máa argue ẹ mọ̀ pé àwọn ọkùnrin ni wọ́n. gbogbo wọn ló ní point wọn. very very solid one. kọ́ńtò kan ṣẹlẹ̀ ni pé tó bá ti wá àwọn agboolé fòṣẹ̀gbọ̀ tó bá ti wádìí ibi kò wá látàgboolé yẹn kò sí nǹkan tí Wasiu lè ṣe sí yẹn ó láti gba kámú yẹn kó dẹ̀ rọra filẹ̀. ṣèbí tó bá yarí kó lè lọ kóòtù. tí kọ́ọ̀tì ẹ̀ ó lè má lè succeed náà. kí nìdí? ó kàn lè fọ́ aago sẹ́yìn because ẹ mọ bí court process ṣe rí court process tó máa normally bẹ́ẹ̀ yẹn ó máa act like
closing pay. wọ́n lè decide kan fún tí gọ́ọ̀mẹ̀ntì bá fún kọ́ ìyẹn ni mo fẹ́ béèrè mo ti ń lọ tí gọ́ọ̀mẹ̀ntì bá fún kọ́. ẹ kálẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ méèkì mo ti fẹ́ lọ. ẹ jẹ́ sáré contribute sí nǹkan tẹ́ ń sọ látàrọ. ok sir Mr. Toks. Sanko kọ́kọ́ sọ̀rọ̀ ok ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dùn mí pé àwọn ẹni tó kọ́kọ́ wọ́n ágì yẹn wọ́n ti lọ. Number one, gbogbo àwa tá ń listen tá ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ látàárọ̀ yìí ẹ jẹ́ kí every one of us wa ká lọ tọ́jú ìwà ló kó bá wà sí débi tó dé yìí àìníwà. For instance ẹ wo Adéwálé Àyùbá, let's assume pé ọmọ Ìjẹ̀bú Òde ni Adéwálé Àyùbá. Tí Adéwálé Àyùbá bá do àwùjalẹ̀ yìí, so many people would prefer Àyùbá than Wasiu. That's correct. Because it's very humble, àríwá pàlàpàlà mọ́ lọ́wọ́. Moreover, ibi tí àwọn èèyàn gan tún ti láti bẹ̀rẹ̀ náà Wasiu ti níwà náà number one, orin ẹ̀ kàn dàbọ̀ kò follow gbogbo nǹkan tó ń preach. Ìgbà tó jẹ́ olórí ọmọọba àbí kò ṣe olórí ọmọọba yẹn, wàá tẹ̀ ṣe jẹ́ kí ẹni tó jẹ́ wàá tẹ̀ ṣe jẹ́ kán gbé sí kòtò náà kó tó bẹ̀rẹ̀. Ó tí jẹ́ kán gbé sí kòtò tí yàn náà sì wọ́ lórí ọmọọba. Ilé ayé lóníkálukú ti máa gba ẹ̀sán ẹ̀. Kò ní kì í ṣe inú kòtò mọ́. Wọ́n ní tó bá kú àtiwá ló máa kú nínú ilé ayé lóníkálukú ti máa gba ìdájọ́ ọwọ́ ẹ̀. Moreover, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. State government lè announce it because Mr. Governor wọn tí Àwùjalẹ̀ kú tó ń sọ pé Àwùjalẹ̀ tó jẹ lórí ewé tó jẹ lórí táwọn lábẹ́gi ó kú tán tó nínú wọn gbọ́dọ̀ sí kò yẹ kó máa rí báyẹn kò yẹ kó máa so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bọ̀ táwọn ará ilé fìwà joyè àbí kí náà ń pè wọ́n. Wọ́n ní kò ń ṣe ọmọ wọn bí tí wàá lọ́wọ́ rẹ̀. Tọ́ máa ti lè kígbe síta báyẹn so kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ ó máa lọ jókòó ni. Èmi tí mo bá yín sọ̀rọ̀ sí orúkọ bàbá tèmi Augustine ni mo dẹ̀ ń lo Adébámiró nítorí bàbá mi ń lo Adébámiró. Nǹkan mo agree pẹ̀lú yín sà bọ́ ọkọ tí mò ń sọ lórí Adésànyà tẹ́ gbọ́ yìí ìgbà tí o ní Àwùjalẹ̀ yìí la ṣẹ̀gbọ́n Adésànyà. Ṣé mo pé Wasiu is a public person gbogbo nǹkan ẹ̀ ó wà public ó wà ní public domain. Ẹ wo àwọn ọmọ Gabelo gbogbo wọn Adébáyọ̀ ló ń lò bàbá wọn kẹ́lẹ́ lo Adébáyọ̀ Sàlámì tó bá dúró láǹsì mẹ́bí táwọn bàbá wọn bá lọ káwọn yẹn wá sí pé àwọn fẹ́ jọba nílùú àwọn fẹ́ jẹ́ màkẹ́ni kan pé àìlè jẹ́ mẹ́kọ́ pé àwọn Adébáyọ̀ Sàlámì àwọn tó wá bí gbà wọ́n lè má mú orúkọ Sàlámì yẹn mọ́ tí ò bá mi yín sí but àwọn mọ̀ pé bàbá wọn jẹ́ Sàlámì bí ọ̀rọ̀ Wasiu ṣe jẹ́ nìyẹn Wasiu kẹ̀ is a proud Ìjẹ̀bú man òun ló gbé ní gbogbo àwọn Ìjẹ̀bú náà lè máa sọ tí yẹn bá mi sọ Wasiu kì í ṣe tó lè fọwọ́ rọ́ sẹ́yìn nínú Ìjẹ̀bú. Fìdípọ̀tẹ̀ tí Mr. Ọláyẹ sọ lẹ́ẹ̀kan ìgbà tí wọ́n àbọ̀ ṣí ní sìnkú òun náà Wasiu ṣe Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ tẹ́ bá rí pé olórí ọgbọ̀nba yẹn ẹni tó bá jẹ́ wọ́n máa ń fún un ní Ọ̀túnba irú bàbá ṣùgbọ́n mi sì olórí ọgbọ̀nba ló jẹ òun ní Ọ̀túnba Atúnwàṣe tí ó bá mi sí Ọ̀túnba Atúnwàṣe èyí tí Mr. Ọláyẹ kọ̀ Ọ̀túnba Balógun no. correct níbẹ̀ kò ń ṣe Atúnwàṣe ló jẹ́ o Atúnwàṣẹ in Ijebu language. Okay, Mr. Martin ẹ kalẹ́ o ẹ bá contribute kó má dàbí pé mi ò òun ló jẹ́ gbé gbogbo yín wọlé. ẹ kalẹ́ àti mọ̀rin. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ gbogbo number one lórí Mr. Easy tí wọ́n ń pa ìtàn Ọ̀yọ́ tí wọ́n sọ wípé ọba president. bàbá Tẹ́jú Oṣó tó wà ní Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà nínú ilé ọba kì í ṣe bàbá ẹ̀ ìyá ẹ̀ náà bí nínú ilé ọba Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà tèmi tó wà nílẹ̀ ìyá ẹ̀ náà bí ilé ọba so it's the same thing ilé ìyá ilé bàbá. ẹ jẹ́ àwọn nǹkan tó máa ẹ jẹ́ àwọn ẹni tó máa jẹ́ láàrin before January a máa mọ ibi tó ń lọ. Mr. Martin. ẹ kalẹ́ jàre sísá. ẹ kalẹ́ sàn. yes ẹ go ahead Mr. Martin. ní ti Mr. Easy ti ń pa ìtàn Ọ̀yọ́ pé ọba Aláàfin ti sìn pé fámìlì rẹ̀ kankan ò jọba rí bàbá rẹ̀ ó jẹ Aláàfin of Ọ̀yọ́ tẹ́ bá dé Ìbàdàn ẹ lọ sí Òkè Àrẹ̀mọ nígbà tí bàbá rẹ̀ tó bá kan bàbá rẹ̀ tí wọn ò fi jẹ́ ló wá sí Ìbàdàn tó wá di Òkè Àrẹ̀mọ létà nígbà tẹ́ni yẹn kú wọ́n wá gbé bàbá rẹ̀ lọ Ọ̀yọ́ padà ló fi wá di Aláàfin bàbá rẹ̀ so wọ́n fẹ́ sideline family Ọ̀wọ́ Adé inú wọn fi ṣe gazette sí 2 families but torí pé governor Ṣèyí Mákindé ó listen to everyone ló fi kan president Aláàfin bàbá tó dífá ẹ lọ wo bàbá yẹn when he was vice chancellor University of Ọbáfẹ́mi University kìí ṣe bàbá tí ń ṣe màdàrú ẹ lọ kún ó lọ wò dáadáa
when you are talking about tradition, this baba tó dífá, baba Professor Wande Abimbola, ẹ lọ wò wọ́n, kò ní bad record. So he followed the normal process. So ẹ jọ̀ọ́ tá bá ti ń sọ ìtàn, ẹ tẹ́ ẹ bá ti mọ ìtàn, yé máa sọ ìtàn ìlú tẹ́ ẹ mọ̀. So lórí ti Bra Wasiu, ṣẹ́rí mo believe nínú nǹkan tí mo believe ni pé kàkà kọ́ ọmọdé pa mí láyò máa fòjòrókun ni àwọn Ìjẹ̀bú òfìṣe. Ìjẹ̀bú sí rè ìgbàgbọ́ òní ká mọ̀ sọ̀rọ̀ ní tiwọn. Ìgbàgbọ́ òní ká mọ̀ sọ̀rọ̀ gbogbo tí ó bá ná wọn ni wọ́n ná Wasiu ò lè débẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀ sísá mọ́rin. Gbogbo tí ó bá ná Ìjẹ̀bú, gbogbo tí ó bá ná Ìjẹ̀bú, amọ́pòwe kan pé wọ́n ní òpònú ó wá náírà sọnù ó fi 1,000 wá pópònú ni Ìjẹ̀bú lè fi 2 million wá náírà o. Wọ́n lè fi wá o torí nǹkan wọn ni wọn ò sì ní fẹ́ kó bọ́ síbòmíì. So kò ní wọn ò lẹ́tọ̀ọ́ sí. Then when they are talking, some people say enlightening and is a very enlightening, over exposed. Sísá mọ́rin a ní ọba kan, a jẹ ọba kan ní Ìbàdàn, bóyá tẹ bá rántí bàbá yẹn, wọ́n ń pe bàbá yẹn ní kí lorúkọ ẹ̀, mo ti gbàgbé orúkọ bàbá yìí o, bàbá yẹn Àṣàǹkẹ́. Bàbá ṣé bàbá gbóyìnbó? Tí Babangida bá fẹ́ bá bàbá Àṣàǹkẹ́ sọ̀rọ̀, Babangida máa ń gbọ̀n ni. Babangida máa ń gbọ̀n ni. Àwọn eléyìí confront Babangida. Wọ́n confront àwọn military officers, military governor, àwọn àdìsá. Wọ́n bẹ̀rù bàbá pé ntẹ̀ bá fẹ́ láṣẹ fún yín. Is about ṣé o lè sọ̀rọ̀ communication sẹ́yìn sọ̀rọ̀. Gbogbo tí bàbá yẹn dẹ̀ fẹ́, gbogbo tí bàbá yẹn fẹ́ ni àwọn àdìsá ṣe ni àwọn Babangida ṣe fún bàbá yẹn because ó vocal lè gbé lè yàn mẹ́bọ. So pé ó expose ṣé gbogbo àwọn tó fẹ́ tó wá tí wọ́n jọ ń kọ̀ọ̀nà ṣé wọ́n expose ni. Ẹjọ́ nítorí lọ àwọn ọmọ Ṣùbòmí kí ni calibre Wasiu lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ Ṣùbòmí. In terms of economic summit wọ́n bá ní ẹ̀wọ̀n ṣe ṣé Wasiu lè mọ economic summit wá sí Ìjẹ̀bú. Lórí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn mo kàn wò pé when we are talking about financial aspect, economic aspect, àwọn eléyìí ni kì í ṣe orin la fẹ́ kọ ní throughout for the rest of the period tọ́bọ̀ fi jẹ.